ibi tọ́ta rò kó tán fún mi sí. Ọlọ́run gbé mi kọjá ibẹ̀. Ibi tí wọ́n rò bó ti tán sí. Ọlọ́run wá gbé mi kọjá ibẹ̀. Gbé mi kọjá ibẹ̀ o, wá gbé mi kọjá ibẹ̀. Elédùmarè ṣe ni mo bẹ̀bẹ̀ o. Ọlọ́run mi mò wọlé fàdúrà o. Ibi tọ́ta rò kó tán fún mi sí. Ọlọ́run gbé mi kọjá ibẹ̀. Ibi tí wọ́n rò bó ti tán sí. Ọlọ́run wá gbé mi kọjá ibẹ̀. Gbé mi kọjá ibẹ̀ o, wá gbé mi kọjá ibẹ̀. Elédùmarè ṣe ni mo bẹ̀bẹ̀ o. Ọlọ́run mi mò wọlé fàdúrà o. Ibi tọ́ta rò kó tán fún mi sí. Ọlọ́run gbé mi kọjá ibẹ̀. Ibi tí wọ́n rò bó ti tán sí. Ọlọ́run wá gbé mi kọjá ibẹ̀. Gbé mi kọjá ibẹ̀ o, wá gbé mi kọjá ibẹ̀. Elédùmarè ṣe ni mo bẹ̀bẹ̀ o. Ọlọ́run mi mò wọlé fàdúrà o. Ibi tọ́ta rò kó tán fún mi sí. Ọlọ́run gbé mi kọjá ibẹ̀. Ibi tí wọ́n rò bó ti tán sí. Ọlọ́run wá gbé mi kọjá ibẹ̀. Gbé mi kọjá ibẹ̀ o, wá gbé mi kọjá ibẹ̀. Elédùmarè ṣe ni mo bẹ̀bẹ̀ o. Ọlọ́run mi mò wọlé fàdúrà o. Ká fi bóra sákúrò lábúlé yìí kò yé mi o ṣé wò mọ̀ pé òru òmẹ ni ọ̀wọ̀ ni. Abẹ́rù bó ṣe dà kankan nìyẹn bí àwọn bàbá ńlá wa láti ìgbà ìwáṣẹ̀ bí wọ́n ṣe máa ń rìnrìn wọn nínú ìgbà yẹn nìyẹn wọ́n á rìn lọ́sàn-án wọ́n á rìn lóru láti ìletò kan dé ìletò míì nǹkan kan ò dẹ̀ ṣe wọ́n ewu kankan ò lú wọ́n. Mo ti gbọ́ ẹ̀ ọmọ tó bá ti jẹ́ pé a lè rí lẹ́kùn ilé kan kápọ̀ bẹ̀ káàkó kójò kó jẹ́ kan sùn dárò la tó bá dẹ̀ di àárọ̀ la a máa gbéra a máa lọ sí Abẹ́òkúta tá à ń lọ àbí torí abúlé ta ti gbọ̀n ká tó dábúlé á ti tóbi mẹ́ta. Jẹ́gbó jẹ́ jùdé o, ọmọ tó fojú kan jẹ́gbó jẹ́ jù òrìṣà, ọmọ náà gẹ̀rẹ́ lóró. Ẹ̀mú lèlè ó ti ń bọ̀. Kò dé sí bí alábúlé wa kókó fún wọn níbẹ̀ mo ti ká fara sí ìgbà ìdí àárọ̀ ńlá. Ṣé bẹ́ẹ̀ ni bó ṣe ìwé yẹn ohun gbogbo ló léwu tí láyé tí wọ́n ń gbé èèyàn ṣẹ́ṣó tí wọ́n ń gbé èèyàn tó wé kó hàn pé àwọn bóyá ilé tá a máa lọ́kàn pé kọjọ kan gbà wá bóyá ẹni tó wẹ́ni tó fẹ́ fi ṣẹ́ṣó ni tó tábà wà lọ́kàn lẹ̀kùn tá lọ wọlé ilé tó wà lọ jẹ́ pé ẹni tó wẹ́ni tó fẹ́ fi ṣẹ́ṣó ó wọ̀ pé bí ìfàlà máa jẹ́ fún. Ọlọ́run ní jẹ́ ká wà rí rẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rí rẹ̀. Kí ló ṣẹlẹ̀ ológbò lílé yìí ológbò ni ó lè ti sáré gba báyìí. Lẹ́yìn ológbò. Ó lè tí wọ́n jẹ́ káyà mi jájú. Ẹni wo nìyẹn ń dà yìí? Ibo lẹ ti ń bọ̀ ń dà yìí? Bàbá ìjọ ìṣàánú wa àlejò níwà. Bẹ́ẹ̀ni arìnrìn àjò ni wá a ti kọjá lábúlé tó pọ̀ arìnrìn àjò lọ síbi kan. Orí yín máa yọ yín o. Ń bọ̀. Ṣé ẹ̀yin ò mọ̀ yìí pé wọ́n ń ṣọdún òòṣà lọ́wọ́ ní abúlé wa nìyí? Ìṣedédé wà láti ọ̀sán títí dàárọ̀ ọ̀la kẹ́nikẹ́ni ò gbọ́dọ̀ jáde. Ó yẹ bọ́dọ̀. Ó dẹ̀ dá yín lójú pé ibi tẹ́ ẹ sọ pé ṣé bí ìlú wà ṣá? Ibi ni. Ibi. Ilé ẹni tí ẹ sọ wípé òun àtọmọ yín jọ ń ibi ni àbí? Bẹ́ẹ̀ yẹn kọ́ ibi ni. Ó ti dà. Yínká. 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 Àbó ti mọ̀ pàǹbọ̀ mi. Yínká. Ẹ̀yin lẹ bí mi lóòótọ́ o. Àmọ́ gbogbo tó ṣẹlẹ̀ kò sí tí òye mi ń bẹ̀. Wọ́n ti mọ̀ wípé à ń bọ̀ bí òun náà ṣe sá kúrò mi.
torí tẹ́ bá wo bí dáadáa ẹ rí pé kò séèyàn kankan nínú ilé yìí séèyàn kan máa wà nínú ilé wọn máa ti gbogbo lẹ̀ kan máa ti window báyìí ṣátẹ́gùn ò ní wọlé ni kò séèyàn bíi wọ́n ti sá lọ nìyẹn. wo ọ̀rọ̀ yìí ò tún ní bá a ṣe rò mọ́ o kó má jẹ́ pé ọmọ ti kó sọ́wọ́ àwọn gbọ́mọgbọ́mọ o. kò ṣe gbọ́mọgbọ́mọ bí kankan. má sọ bẹ́ẹ̀ ayé ti burú jù yẹn lọ. nínú bí bá a ṣe ń bọ̀ yẹn ni gbogbo àwọn èèyàn ti ń kí wa ní mẹ́sàn-án mẹ́wàá tó bá jẹ́rù nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni ẹ̀yin gbọ́n ti gbọ́n lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ yín rìnrìn kúrin ni ó ti rìnrìn òṣì lọ ní ara tí mo sọ fún yín rè màmí o ẹ dẹ̀ wò títí ayé ọmọ ìdẹ̀ dà báyìí ṣé ibi àmọ́ kí bá yẹ̀ ṣe rí ni mi ti ní mú lọ tipẹ́ no eléyìí ò dáa. mo ti mọ tí màá ṣe olórí ẹgbẹ́ ọmọge òní àwọn ni màá lọ bá máa. ṣé nǹkan mi ò ti ṣẹlẹ̀ màmí. kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ tó wà lẹ́yìn náà la ṣe rán. ṣé bẹ́ẹ̀ mi àti yín jọ wà ń lé nígbà táwọn ọmọ òní àbáwọn ọmọ ọ̀lọ́ ọmọge òní tí wọ́n wá sínú ilé méjì inú wọn tí wọ́n sọ wípé àwọn ti ń wá látàárọ̀ títí di alẹ́ yìí làwọn fi wà. àbí wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn wọlé tún fẹ́ lọ ẹ wọ́n mi tí mo ti máa ṣe o mo ti mọ ibi tí màá ti rí wọn. níbo. ìjẹ́ ìmọ̀ kọ́ ọlọ́pàá wà tó sì ń bí ṣé bá àgọ́ ọlọ́pàá wà ń bí àgọ́ ọlọ́pàá ni màá lọ ni màá sọ wípé wọ́n á wà kàn fún mi ṣé bí wọn ò sílẹ̀kùn yìí ni àwọn ọlọ́pàá ló máa wá já. ẹ má wọlé wọn á wà kàn fún mi ṣé ẹ̀ ń lọ báyìí kí ni ajá lọ ní màá wá bá yín lè mo ń lọ police station bẹ́ẹ̀ ń tèmi ni. etí àdúró náà ọwọ́ odidi ọmọ lọ́sàánù yẹn odidi ọmọ ní mi rí ọ̀sánù mi o. olórí mò ń gbọ́ ẹ kí o sí o. kó má bàa ṣe ní kábíyèsí. ó dà tètè jókòó. ohun tó ṣẹlẹ̀ ni wípé àárọ̀ ọmọ mi Adébíyìnpé ń sọ mí kábíyèsí mi wá ní kí n wá gba ìyọ̀ǹda mo fẹ́ lọ rí i níbi tó wà mo fẹ́ kí èmi àti ẹ̀ fojú ríjú báyìí yàtọ̀ sí bá a ṣe ń sọ̀rọ̀ lórí fóònù yẹn ẹ wò kábíyèsí kí n má tàn yín jẹ áyàn ọmọ mi yàn mí. olórí òdìmọdé ara rẹ̀ sá. kábíyèsí. ọ̀rọ̀ tó bá wà yìí kò ní ṣe é ṣe. èmi àti ẹ mọ̀ pé ìtọ́sọ́nà Ifá la gbọ́dọ̀ tẹ̀lé ó sì níye ìgbà tí Adébíyìnpé gbọ́dọ̀ lò ní àjò tó lọ kó lè fi lọ́kọ alálùbáríkà. àdúrà ká máa gbà gbogbo ètùtù tó bá tọ́ sí wa láti ṣe ni ká máa ṣe kó lè fi lọ́kọ ìdùnnú àtàlálùbáríkà. ọkọ mi ìganran mẹ́wàá tọ́ba láṣẹ bẹ́ẹ̀ tọkọ láṣẹ lórí aya tó bá fẹ́ àmọ́ kábíyèsí mi ní tàn yín ayọ̀ ọmọ mi yàn mí. olórí ṣé wọ́n gbà pé wípé tí àkọ́bí ọba bá ti jóbìnrin gbọ́dọ̀ ti lọ́kọ láti 20 ọdún ọkọ ẹ̀ sì máa bá a gbé àwọn ètùtù àti ìpèsè láti jẹ́ kí ìlú túbà kó túṣẹ inú òní kọ́kọ́ dún bí o ṣe tí ìmọ̀kan wálé àdúrà la ní láti máa gbà kí Adébíyìnpé lè lọ́kọ alálùbáríkà kí ìlú lè máa túmọ̀ mú lórí. ẹ ṣeun kábíyèsí àwọn alálẹ̀ wọn bá wa ṣe ìlú àwọn bàbá yín kò ní túmọ̀ yín lórí lágbára Ọlọ́run. ó kárí àyà inú mi dùn gidi gan wípé ó kọ mi lóhùn àwọn alálẹ̀ àgbàdùn àṣẹ. ọmọge òní ọmọ àǹfààní. gbogbo wa la mọ nǹkan tó ti ń ṣẹlẹ̀ láàrin wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìkànnù wa ó kọ̀ déédéé pòórá ààrẹ. ìdí tí mo fi pe ìpàdé òní ni pé bá a ṣe máa jọ jókòó tá a máa jọ jíròrò. bá a ṣe máa wá sọ di rírí láàyè ìṣètò ìpàdé kíkájọ jókòó ọmọge òní. ọkọ àǹfààní. Bùnmi. ọmọge òní. ọkọ àǹfààní.
gbogbo wa náà la mọ̀ wípé ọmọ jẹ́jẹ́ ni Yínká kì í rò kì í sì ń fọ̀ àmọ́ nǹkan yọpọ́n ló wá ń ba èmi lẹ́rù olórí kó má lọ jẹ́ pé ó ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. ọmọge òní ọkọ̀ àǹfààní. ọmọge òní ọkọ̀ àǹfààní. ẹ wò ó àánú ìyá yìí tán tiẹ̀ wá ń ṣe ṣìbáṣìbò ló ń ṣe mí àìlèjẹ àìlèmu tó bá dé pẹ́ jù lára ó máa ń fa àìsàn ni àìsàn tẹ̀dẹ̀ ń wò yìí kó má padà lọ já sípò. ọmọge òní ọkọ̀ àǹfààní. ṣé tẹ wá rí i báyìí wọ́n má tó wá lọ sọ wípé ikú ọmọ ní pa ìtàlẹ̀ ní tó ń gbọ̀yàn lẹ́rù náà. Nafisa ọmọge òní ọkọ̀ àǹfààní. ìwé má jà dára wa láàmú. bẹ́ẹ̀ ni àjẹ́ ké lánàá ọmọ kú lónìí ta ni ọmọ wípé àjẹ́ tó ké lánàá ló kọ ọmọ tó kú lónìí. ìjọ kí ni ìdí wọn ò bá rẹ̀ ẹ ṣe ìyá wa ó yẹ kí mọ̀ wípé ibi tẹ bá ti rí wọn wò ẹ máa rí nǹkan bẹ̀ wọ́n rò rè àárín ní nǹkan náà àárín ẹ wò bá a ṣe máa wá ṣe sí àwọn méjèèjì tí wọn ò ní ba orúkọ ẹgbẹ́ wa jẹ́ pàápàá jùlọ ìlú níyà ó wà lọ kú dànù. ọmọge òní ọkọ̀ àǹfààní. mo fẹ́ kí ọ̀rọ̀ sí náà fi ṣàṣọ mo fẹ́ kí n lẹ́yìn ó sọ̀rọ̀ nínú ọ̀pọ̀ wọ́n ní alágbẹ̀dẹ tó yan ọmọ lójú àmì lórí ọ̀rọ̀ yìí tojú sí i nǹkan tí mi máa dà lọ́dọ̀ àbí àṣẹ wípé ṣé ká ló máa yọjú sí ìyàwó mi kan nítorí pé kí ni tí wọ́n bá rí wa wọ́n lè má wò ní ìrònú yẹn lè má pọ̀ ṣe gẹ̀ẹ́sì ṣe wá rí wọ́n rò yìí ọlọ́run ọba bá wà nítorí pé kí n ta bá ti rí wọ́n rò ó dá mi lójú pa máa rí nǹkan náà méjèèjì tòjọ́ máa ń rìn ọlọ́run á fún wa rí. ọmọge òní ọkọ̀ àǹfààní. ṣẹ́rí tó wà ń bẹ̀ ṣe mọ̀ pé àgbàlagbà ò kì í ṣe láńgbáláńgbá nítorí ìdí yẹn ni mo ṣe pé ìwọ àtìyàwó ẹ̀ pè wá. now ìyàwó ẹ̀ yìí ojú ẹ̀ tutù dáadáa. ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. ọmọ dáadáa ni. but ẹ̀tọ́ tó yẹ kó ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó ṣé o ti lọ ṣe lọ́dọ̀ àwọn òbí ẹ̀ because tó bá jẹ́ pé ṣe ló kàn sátẹ̀lé ẹ lẹ́yìn báyìí tó bá lọ dọjọ́ wájú táwọn òbí ẹ̀ bá yarí bàbá ńlá case ni o. bàbá tíṣà nígbà táwa náà kì í ṣe ọmọ kékeré a lè dọ̀rú ẹ̀ mọ́ torí bàbá lọ́wọ́ yín ẹ wò nígbà tá a mọ̀ màmá ẹ̀ gan wọ́n fi àdúrà sí wa sọ́nà pẹ̀lú ìdí ojú bá a ṣe mọ̀ bẹ́ẹ̀ sá. Are you sure? bẹ́ẹ̀ sá. bẹ́ẹ̀ sá. Well, okay, that's all right. But bọ́mọ kan dán irú ẹ̀ wò gan ẹ̀yẹ ayé ẹ̀ ló gbé sọnù kò dẹ̀ lè rí he mọ́ láyéláyé. dádì ẹ ń ṣépè ní sà. èpè kọ́ ò kì í ṣèpè rárá bó ṣe máa rí lèmi sọ yẹn because àṣẹ ni. àwọn tẹ̀lé rí rẹ̀ nígbà tá a bá ti ṣe irú ẹ̀. àmín ìwọ náà nísìnyí tó ti wá decide pé o fẹ́ wá máa gbé níbi tó léèyàn sínsìn báwo ni iṣẹ́ o ti sọ pé o ṣiṣẹ́ oko mọ́ o mọ̀ kó máa wá iṣẹ́ míì níbi tó wá dé sínsìn for your own future. bẹ́ẹ̀ ni sá èmi náà ò dúró lórí ẹ̀ gbogbo bí mo ṣe ń jáde lọ tí mo ń bọ̀ láti bí ìjẹ́ kàkà àti dé torí ọ̀rọ̀ iṣẹ́ yẹn náà àbí báwo. bẹ́ẹ̀ ni. ọlọ́run á fèrè sí i ó máa rí bá ṣe ń fẹ́. àmín sá. máa ṣe orí la máa ṣe. ẹ ṣe bọ̀ sá. àti àdúpẹ́ lọ́wọ́ ẹ sá. ṣe mo tọ́pẹ́ kò tọ́pẹ́. yẹ sá. orí adé ló gbèrú o lọ́lẹ́ lórí adé ṣe wá àwọn ẹ̀fọ́ bá. má sunkún mọ́ princess. ń wò mí ni
nígbà tó jẹ́ pé ẹ̀yin náà lè mọ̀ bí ká. ní òun wá tiẹ̀ wá mọ̀ kó tí mò ń wò báyìí. lẹ́dùn gbogbo rẹ̀ ta ti ń rìn bọ̀ látẹ̀ nǹkan ẹ ṣá máa wá padà sẹ́yìn báyìí ni a máa padà lọ lé àbí irú gbogbo kí lélẹ̀ báyìí. ká má rí a lè padà sílé o ẹ má bínú ká lójú ebi tá à ń lọ ìfún wọn bóyá kẹ́ ẹ pè wọn kẹ́ ẹ ṣàlàyé fún wọn pé ọ̀nà ti dàrú mọ́ wa lójú o. olórí ni àwọn náà pè mí pé dandan mọ́ láti rí ìyá yẹn lé mi mo dẹ̀ tiẹ̀ ti tẹ́ láti pè wọ́n gan náà kò lọ. bí akéde bí kábíyèsí. kábíyèsí ẹ̀sùn èèyàn kan dẹ̀ ló ń bọ̀ yìí o. hello. ọ̀nkú ẹ káàsùn. ẹ káàsùn mọ́. ẹ jọ àmọ́ bí tá a máa gbàdé abúlé Ọbáfẹ́. abúlé Ọbáfẹ́ kò dé wàá jìnnà mọ́ sí ìbáyìí o ṣé mo kàn ìyàwó tẹ̀ ń wò yìí ẹ bá ti yà so ẹ máa lọ straight the next job tẹ máa kàn ẹ máa yà by the left so ẹ sì máa lọ straight so down the road òun ni ìjọba fẹ́ máa. ẹ ṣọ́ pé mo bẹ̀ yẹn gangan because bẹ́ẹ̀ ṣe ń sọ ká yà sí right left again another one ṣe ṣọ́ pé mo tà ń lọ tẹ̀mọ̀ torí a ti ṣe wàhálà gan-an. I'm very sure. tí ó bá tẹ̀sí wá dárò kan àlejò àti béèrè iwájú ẹ ṣí ọ̀hún fún. Adéníkè ìṣòro tó wá ṣì ń lọ lọ́la aláwọ̀ tí ló dá ẹ sáyé bí n pé wà á rọ́kọ̀ o bí n pé wà á bímọ o làálàá sáyé ìgbòkègbodò àjà síre Ọlọ́run lókè ń rí ẹ. Màmá ẹ ti gbàgbé ọ̀rọ̀ tí ọmọ yín Ìbọ̀dé sọ fún yín ó ní kẹ́ ẹ má ronú kẹ́ ẹ sì má jẹ́ kí ọ̀rọ̀ yín ká kó dá ìsàn sí yín lára. kí n má rò odidi ọmọ ẹni kí n má rò ṣé wàhálà tí mo ṣe kí n tó lóyún ẹ̀ ní kí n rò ní àbí wàhálà láti ọmọ ọwọ́ títí tó fi dàgbà tó fi wá tó obìnrin tó fi yangàn tó wá ṣe bẹ́ẹ̀ tó lọ ẹni kí n má rò. lóòótọ́ ọ̀rọ̀ ń yé mi àmọ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá àti ìgbọ́pọ̀ ẹ̀ lágbára Ọlọ́run ó sì máa dá wa rí. Àfikà rí dání ẹ̀rọ náà kò tán báyìí ó ti tán àwọn ẹgbẹ́ mi ara mi ìyá wọn tó ń kó wọn kiri ní olóyún wọn iṣẹ́ mi ìwọ̀n náà tó kó rẹ̀ ní káwá dà láàrin wọn ó ń dà láàrin wọn gbogbo ìgbà náà máa ń yọjú síbi tí mi rí yẹn ká láàrin wọn. ẹ má sunkún mọ́ màmá bí wàá wá sí ìbà lọ́pọ̀lọpọ̀ gbà a mọ̀ pé yín ká ò sí lé àmọ́ àwa ò fi yín sílẹ̀ a dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ pé ọmọ ṣèkùn ńlẹ̀ fún yín àwọn afẹ́ kódà pé gbogbo bàtà bá ti wá sí ìbà bí ìbànújẹ́ la máa jẹ́ fún yín. kì í ṣe pé mo bá yín jà ọ́ mi bá yín jà mi ìrìkà máa wá ṣùgbọ́n tẹ́ bá ti wá báyìí gbogbo bàtà ti wá ẹ máa ń mórí mi wú bí ṣe bẹ́ẹ̀. ọ̀dà màmá ẹ má sunkún mọ́ Ọlọ́run ò ní fi wá pa yín lẹ́kún ẹ̀yin wá fi gbogbo ẹnu sọ fún yín pé àní dúró bẹ́ẹ̀ ni àní káàárẹ̀ títí dìgbà tá a máa fi rí yín ká. màmá tí wàá ní pé ká rí i pé kò sí ohunkóhun tó ṣe yín títí tí yín ká máa fi padà dé. ṣé tí wàá rí báyìí lóòótọ́ làwọn èèyàn yìí bá yín sọ kí sì fẹ́ kẹ́ ẹ gbọ́ kí ẹ sì gbà sí wọn jọ kúrò náà. ẹ ṣe. màmá ẹ wo lágbára Ọlọ́run yín ká máa padà wá bá wa àbí kí ni ìwúrí mi pé ìkan lára ọmọ tí mò ń kó jẹ ó dà wá tì a máa rí lágbára Ọlọ́run àwa gan ò ní sùn àníwò tá a bá rí. orí adé ló gbèrú o. sáàkì orí adé jìmìjìmì ìlẹ̀kẹ̀ ibi tí ẹ wá ṣàlàyé dé ó
yé mi kọjá. Àwọn àgbà tí wọ́n júwe ọ̀dọ̀ mi fún ọ wọ́n ti mọ nǹkan tí wọ́n rí. Mo fẹ́ béèrè ìbéèrè kan. Ìgbà ológun àìrọ́kùnrin dẹnukọ ẹ̀ ìgbà gan-an ló ti bẹ̀rẹ̀. Ẹ ṣeun ìyá ẹ pẹ́ fún wa ṣẹ́rí látìgbà tí mo ti bàlágà ni oríṣiríṣi àwọn ọkùnrin ti máa ń wá mi. Ẹ wò ó màmá ọkùnrin lọ lọ́tún wọn lọ lọ́sì ni tí wọ́n tiẹ̀ fẹ́ kí n wo ibi táwọn wà tí mo máa ń fi wọn ṣàkọ torí ìdí méjì ni. Àkọ́kọ́ náà ọmọọba ni mí gbogbo wọn pátápátá náà fẹ́ di àna kábíyèsí. Ẹlẹ́ẹ̀kejì nítorí ẹwà tó lọ́n fi jíǹkí mi ó wọ̀ wọ́n lójú wọ́n wá wà lọ́tún wọ́n wà lọ́sì tó jẹ́ pé mo máa ń fi wọ́n ṣàkọ gidi. Ìgbà tásìkò tó tí mo fẹ́ yàn ọmọkùnrin tọkàn mi mú pé mo fẹ́ fi ṣàdé orí ṣàdédé níṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀ ọmọkùnrin ṣe fòṣánlẹ̀ tó kú nìyẹn. Ṣé wàá rí lásìgbà yẹn kò wá sí ọkùnrin kankan tó wo ibi tí mo wà. Màmá ó le màmá ẹ gbà mí ó ká mi láyà ó sú mi débi wípé àṣẹ tí òun náà ló gbé mi wá sínú ìlú yìí o bí kí n wá sọra mi di èèyàn lásán ẹni tí ò já mọ́ nǹkan kan tí ò jẹ́ nǹkan kan torí adé orí náà ni. Àmọ́ àtìgbà tí mo ti wà ń bí kó sì kò tí mi ò ṣetán mi ò múra dáadáa mi ò ń wọ nǹkan tí ẹ̀yin ẹ̀wò bí mo ṣe múra. Màmá ó yẹ kẹ́ ẹ mọ̀ mi kó tó di wípé mo mú yá yìí o ẹ wo gbogbo yẹn ó ti di àfisẹ́yìn adé orí òun ni mò ń wá báyìí. Ju gbogbo ẹ̀ náà lọ Elédùà pèsè ọkọ fún mi lágbára Elédùà lágbára àwọn alálẹ̀lẹ̀ ó nílò èèyàn kan tó lè ràn ẹ́ lọ́wọ́ kí gbogbo nǹkan tá a fẹ́ ṣe kó lè jùṣe léèyàn tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí irú ọmọbìnrin tí ẹjọ́ wá yẹn tó wà nídìí mọ́tò báwo ló ṣe jẹ́ sí ẹ. Yẹ́misí lórúkọ ẹ̀ PA mi ni táwa oní Yorùbá máa ń pè ní amúgbálẹ́gbẹ̀ẹ́ iṣẹ́ tó ń ṣe fún mi nìyẹn. Ó yẹ kó lè ràn ẹ́ lọ́wọ́. Bísí báwo. Ṣé orí tóun bá ti wọlé ìwọ á lọ jókòó sí abẹ́ igi níbi tẹ́ ẹ páàkì ọkọ̀ sí torí pé èmi àti ẹ̀ á ní gbólóhùn. Màmá ṣé kò ṣáà ní kú ṣé nǹkan kan ò ní ṣe. Kì í ṣe bí ikú kákan sọ fún yín pé nǹkan báyìí ló máa ṣe fúngbà báyìí tó dẹ̀ máa lè farajìn láti ṣe ló bá tán. Ok ìyẹn ò lè ẹ máa pè á wọlé wá sí. ẹ ló yẹ mi sí ó yá máa wọlé bọ̀ lọ́dọ̀ màmá ń bì ó ti mọ̀ mà. Òpè máa di ṣíṣe. Ọmọ mi. Abiodun wà ní abẹ́ igi. Yẹ́misí fọkànbalẹ̀ màmá náà sọ pé àwọn fẹ́ rí ẹ fọkànbalẹ̀ kò sí wàhálà ẹ ṣe ìyá wa ẹ ṣe mọ. Pẹ̀lú ọmọ mi jọ̀wọ́ kí ni nǹkan tó ga ẹ ṣe fún ẹ gan-an kó tó máa fi yàtọ̀ tó báyìí jẹ. Irú ìbéèrè wo lẹ ń bi mí kílẹ̀ tẹ́ fi ń bi mí ní ohun tí mi ò mọ̀. Yáyé gbà mí ọlọ́mọ má ṣe yùn mí nù o ẹni tó ní gbà lákèpé o lákèpé lákèpé lóko lákèpé lọ́la tó fi délé ọwọ́ ọ̀ràngún ọlọ́mọ ó gbóye o. Ó yá dìde ńlẹ̀. Awore tó mọ fa tó mọ jù tó mọ èrè. Bí kò bá jẹ́ bẹ́ẹ̀ aṣọ dúdú tí mo fi bo gbogbo wọn lójú tí wọn ò rí mi òun ni ìbá fi bòwọ́ náà lójú tó ò ní rí nǹkan kan. Èmi ni mò ń ṣe tí mò ń gbà
ilé ìwé kan náà ni èmi àti Adébímpé jọ lọ. owó jẹ́ kí n sọ̀kọ̀ fún ẹ ṣó ti rí ibi tá a dé báyìí mo ò ní láti parọ́ fún ẹ mọ́ òótọ́ ọ̀rọ̀ báyìí ni mo máa sọ fún ẹ lóòótọ́ ni èmi àti Débímpé ọmọọba ń fẹ́ra wa and èmi dẹ̀ rí kíní ibi eré ìje ni o èmi bílí pé kò sẹ́ni tí ò lè já mọ́ lọ́wọ́ ta ló sọ fún ẹ pé wò lè jẹ kò dẹ̀ lè jẹ náà kò lè jẹ dúná obìnrin wo ló gbójú gbóyà tó ń bá èmi Adébímpé ẹwà tó mi ọmọ ọba Adéǹtán Adémọ́lá ló ń bá mi du ọkọ ṣé nǹkan ń yí lórí ẹ̀ ní àbó ti ya wèrè wá kí ni tí wọ́n gbogbo eléyìí náà. Débímpé wo tọ́rọ̀ bá ti rí báyìí àfi ká fọgbọ́n ṣe kàdé ní sùúrù ni. wo sọ fún jẹ́ kó yé wípé ó fẹ́ gbéná wojú ẹkùn mi tó bá dẹ̀ gbóná wojú ẹkùn máa jọ lọ́wọ́ máa jọ lẹ́sẹ̀ máa fi gbogbo ara jọ ó máa regret ilé ayé ẹ̀ náà jóná níbo ló ti já wa ná ta lòun báwo ló ṣe jẹ́ ṣé ká sọ wípé ẹwà ni jóná ṣó ní ẹwà tó mi ni àbí ó jẹ́ gẹ́gẹ́ bí ọmọ ọlá inú ilé wo ló ti bí àwọn wo ló ní ó dáa sọ fún mi ọmọ olúbo ni òun gangan fúnra rẹ̀ ọmọ ọba bo òun ni bàbá tó bí lọ́mọ sọ fún mi she is just a nobody wọ́n fi máa bẹ́ẹ̀ mi du ọkọ ó mọ̀ gan mo fò lẹ́ fún why don't ask me why do not ask me why give me your phone give me your phone Bola just give me your phone oya open it open the phone má dẹ́ kí n wọ́ ọmọ ẹ lọ́wọ́ o open the phone ó ga o yẹ̀mọ́ mi ló ṣe tún fi stọ̀ ẹ̀ ó ga jù èní ló máa mọ̀ wípé òun ò kí ń ṣe yẹ̀mú ẹ̀ pé ọkọlọ́kọ lòún tẹ̀lé káàkiri. Hello arábìnrin Gbọ́lá kọ́ ló ń sọ̀rọ̀ ìyàwó ẹ̀ ló ń sọ̀rọ̀ wá ó dàbẹ̀ ni wípé wọn ò ròyìn mi fún ẹ wo ṣé mo wípé amọ́rú yín bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ẹ máa ṣe ẹsẹ̀ ṣoṣoṣoṣo ẹ máa tẹ̀lé ọkọ káàkiri tí ò bá sọ fún ẹ jẹ́ kí mi jà ìtàn sórí Gbọ́lá tó ń wò yẹn ọkọ tèmi ni so gbogbo ọkọ tó bá mọ̀ kó jọ wà láàrin yín lọ rí ọwọ́ ẹ̀ bolẹ̀ ó fẹ́ gbọ́ tí ò bá dẹ̀yìn lẹ́yìn Gbọ́lágadé máa make sure wípé kò ní ìwé tó ti gbọ́ jẹ́ kó máa yí ẹ. sórí wọn ti mi ò ráyè tí ń sè mi ò ráyè jọ and fóònù ẹ̀ ò ní gbà lọ́wọ́ mi for the meantime. bọ́ọ̀ yẹn mi sí bọ́ kí ló ní tí mò ń pè látijọ́ ètò ìwé kan báyìí. Gbọ́lága jọ kí ni mo fẹ́ di àgbẹ̀ kan lẹ́yìn ìgbà tí mo gbé kan tí ọmọ bá jẹ́ kí n mọ bóun ṣe jù mí lọ tó tóun dẹ̀ lè jù mí nù lẹ́ni tí ò rí mi rí ó dá mi lójú pé ọjọ́ tó bá rí mi màá regret pé mo wálé ayé. àbọ̀bọ̀ yẹn sí gbogbo nǹkan yìí náà ni mo ti ṣàlàyé fún mo ti jẹ́ kó mọ̀ pé àti kékeré báyìí lèmi àti ẹ ti ń bá eré ìfẹ́ wa bọ̀ mo ti jẹ́ kó understand now. ṣé o mọ ìyẹn mọ́ sìn ṣé o mọ ìyẹn mọ́ sìn wo èmi ò ní wàhálà dé ìfẹ́ bá fa o òun ti fi ẹwà ẹ̀ àti ipò bàbá ẹ̀ ní àwùjọ ó ti fi yàn mí jẹ nìyẹn mo ti yànjẹ́ ẹ fún o àmọ́ tó bá jẹ́ ìyànjẹ Ọlọ́run àdá. lẹ́yìn ìgbà tá a kúrò níléèwé mo kúkú mọ̀ pé kò dá mi mọ̀ mo mọ̀ ọ́n mọ̀ wá ṣe lọ sí ààfin ọba kí n lè máa mọ bí iná tí mo dá ṣe ń jó nínú ayé ẹ̀ sí ọgbọ́n àtàgbára yẹn náà ni mo lò tó fi sọ mí di amúgbálẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe ráyè ṣe àṣeparí iṣẹ́ nínú ayé ẹ̀ ṣé kí n má parọ́ fún yín bó ṣe máa bá kú ló wà yẹn. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ jèbù rẹ àwọn olùgbẹ́bẹ̀ tẹ́yìn náà bá wò dáadáa ẹ rí i pé kì í ṣe ọmọọba nìkan ṣoṣo ló ń jìyà yìí ẹ rí i pé gbogbo ìlú yín lápapọ̀ òun ló fara kó ń bẹ̀ torí pé ọba tó bá ti wà nípò àkọ́bí wọn gbọ́dọ̀ ṣèyàwó lọ́mọ 20 ọdún sí ọdún 22 nítorí pé ó ní ètùtù tí ọkọ ọmọọba tàbí obìnrin tó bá fárẹ̀ mọ́ ọba tó gbọ́dọ̀ bá wọn ṣe sínú ìlú tíwọ náà bá wọ̀ láti bí ọdún díẹ̀ sẹ́yìn wípé nǹkan tuntun ò wọ̀ lóyún wá àìtí ìrọ̀kọ́fẹ́ ọmọọba òun ló fà á nítorí náà ẹ jọ̀ọ́. ẹ fún yẹlá lọ́rọ̀ tí mo ti lérí léka pé mi ò ní jáwọ́ ń bẹ̀ òun ló fẹ́ gbà lọ́wọ́ mi yìí o torí pé báwo bá kì fún mi a máa ń kì fàwọ̀ padà ìpèsè iPhone ló má ṣe fún. ẹ káàárọ̀ sí.
ṣé àlàáfíà ni Bẹ́ẹ̀ni sà. ọkọ ẹ̀dá? Ó ti jáde láìpẹ́ sà. Ó ti jáde. Bẹ́ẹ̀ni sà. Ǹjẹ́ kò jọ bí ẹni pé wọ́n rò ń ṣe àwọn àrà kan, ó ń ṣe àwọn iṣẹ́ kan tí ìwọ gan náà mọ̀ sí ní iṣẹ́ tí kò dáa? Rárá sà, dádì. Ọ̀rọ̀ iṣẹ́ náà ló ń bá kiri sà. Ọ̀rọ̀ iṣẹ́ ló ń bá kiri. Bẹ́ẹ̀ni. Tó jẹ́ pé lánàá nígbà tí mo dúró de tí mo rí pé oorun kùn mí ni mo lọ sùn, mi ò rí o. Láàárọ̀ yìí mo tún ti dé 4 o'clock wọ́n rò tó ti jáde. Kò yé mi o. Lọ́jọ́ tí wọ́n bá kó mọ́rógà pé wọ́n mú mọ́ olè, in fact mi ò ní bá yín dá sí o. Mi ò ní bá yín dá sí because gbogbo ìrìn tó rìn yìí ti mú fúradà ní. Ó dàbí ẹni pé ó ti bá àwọn olè jáde. Ẹ̀yin náà mọ̀ pé wọ́n rò lè jalè sà. Wọ́n rò lè jalè. Kí ló mú kúrò lóko tó fi iṣẹ́ ajélẹ̀ lóko? Gbogbo èrè oko tó yẹ kó máa di owó fún ó kúrò ńbẹ̀, kò lè jalè. Iṣẹ́ ìlú tí bàbá ẹ̀ ń ṣe tó yẹ kó gbélù kó máa lù kiri kó máa fi rí change káàkiri kò ṣe yẹn, ó ń bọ̀ mí níbi tí kò dá iléeṣẹ́ kankan sílẹ̀ sí o. Ibẹ̀ ló ń wáyò. Ó tún wá débí kò ní iṣẹ́ kankan tó fẹ́ ṣe. Jọ̀ọ́ torí pé mi ò lè gba ìyẹn mọ́ra mọ́sìn ni mo ṣe fẹ́ rí. Are you here? Mi ò bínú. Ẹ má wọrí, tó bá ti dé sà, àjọ máa wá rí yín, àtúnṣe dẹ̀ máa wà sà. Ẹjọ́ máa wá rí mi. Ẹjọ́ máa wá rí mi. Ok. Jíṣẹ́ fún. Èmi ń bá iṣẹ́ ajé tèmi lọ. Tó bá dẹ̀ wọ́n ẹ́, jẹ́ kó tún lọ kó má sọ fún pé mo fẹ́ rí. Kí n má bà. Ó dàbọ̀ sà. Ṣé kò ń ṣe pé ìfẹ́ wọn rò ti fẹ́ kó bá mi báyìí? Bí kí n máa sá lọ sábúlé lọ́dọ̀ màámi ni. Mọ́mì tí mo tiẹ̀ ti dájú ẹ̀, ẹni tí mo ti sá kúrò lọ́dọ̀ wọn látijọ́ ẹ̀. Èmi ọmọ oníbi níran tí mo wá ń fìyà jẹra mi torí ìfẹ́. Bí ẹ tí wọ́n rò bá dẹ̀ ti dé, tó bá jẹ́ gbó sí mi lẹ́nu, bí ẹ kú jẹ́ ká padà sábúlé jàre. Ẹ̀yin alágbára agbede méjì ayé òun ọ̀run, mo bẹ̀bẹ̀ ẹ dáríjì mi. Ẹwà mi tí mo fi ṣakọ bẹ́ẹ̀ jẹ́ kó wúlò fún mi mọ́ di èmi yìí. Mo bẹ̀ yín ẹ bá mi dá padà. Kémi náà lè rí ọkọ tèmi. Kí n ládé lórí, kí n rí ọkọ yàn. Mo bẹ̀bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ dáríjì mi. Mo mọ̀ wípé mo ti fi ẹwà mi ṣakọ sí yín. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni mo wá ń bẹ̀ báyìí. Ẹ dáríjì mi o, gbogbo ohun tẹ́ ti sọ di òkú láyé mi, ẹ bá mi sọ di alààyè padà. Mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́. ibi tí wọ́n rò ó ti tán sí. Ọlọ́run wá gbé mi kọjá.
ẹ káàárọ̀. Adébímpé ẹbọ àìfọhùn tí mo ní o fẹ́ gbé òun lílé yìí wàá gbé lọ sódò tí mo júwe fún ẹ tó bá wá ti ń lọ bó bá pàdé èèyàn lọ́nà tó bá wá kí ẹ ò gbọ́dọ̀ dáhùn títí tó máa fi débẹ̀ tó bá wá débẹ̀ tán kó wá gbé èsì yìí kó gbé kalẹ̀ wàá wá bọ́ aṣọ ọrùn ẹ yìí wàá bọ́ sí i aṣọ míì tó wà nínú yọ́lọ́ tó fẹ́ gbé níta wàá wá wọ̀ yẹn tó bá wá wọ̀ tán wàá wá ṣàdúrà sínú èsì yìí àdúrà ìdáríjì ni kò jẹ́ kó pọ̀ jù torí pé o ti ṣègbéraga sí wọn tí o bá wá ṣe tán tí ò ń bọ̀ tó bá pàdé ọkùnrin á jẹ́ pé ẹbọ ti fín ẹbọ ti dànù àmọ́ tó o bá pàdé ọkùnrin Adébímpé má jẹ́ ń tàn ọ́ ẹbọ òfin o àmọ́ tó bá ti wá pàdé ọkùnrin ó wàá fa ojú rẹ̀ mọ́ra ibẹ̀ láti máa mọ̀ bóyá wọ́n ti gbẹ̀bẹ̀ ní agbede méjì ayé tòun ṣé o ti gbọ́ ọ̀yá kárí Elédùà ó sìn ọ lọ Elédùà ó sìn ọ bọ̀ ètùtù á gbà ètùtù á ṣẹ. ibi tí wọ́n rò ó ti tán. ẹ jọ mo fẹ́ rí yín ẹ wá. ẹ wo bí ó ṣàárọ̀ kùtùkùtù ṣẹ́ni tó bá jẹ́ pé bóyá òun lè fẹ́ tọrọ ẹ lè rí o ìyẹn sì jẹ́ nìyẹn. ẹ wá kì í ṣòwò ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín o. mo kò ní àwọn ọ̀rọ̀ pàtàkì kan tí mo fẹ́ bá yín sọ ni torí bí mo ṣe ń wò yín ó dàbẹ̀ ní wípé ẹ̀yin Ọlọ́run yàn. ọkọ mi ti sọ bẹ́ẹ̀ náà ẹ wo bí ẹ jẹ́ kí n sọ fún yín ṣe rí tó bá jẹ́ wípé ìran lẹ fẹ́ sọ fún mi wípé ẹ rí sí mi ẹ má ríran sí mi o ẹ má tiẹ̀ ríran sí mi láàárọ̀ kùtùkùtù because bí mo ṣe wà yẹn gbogbo ìran tẹ bá rí sí mi mi ì lè gbàgbọ́ on condition ìran tẹ lè rí sí mi tó bá jẹ́ ìran bí mo ṣe máa rí owó bí mo ṣe ń lọ yìí tàbí tó jẹ́ ìran bí mo ṣe máa rí iṣẹ́ tó máa di owó fún mi ìyẹn nìkan ni o. no ẹ wá ẹ má bínú ètò ẹ wò èmi tí à ń wò yìí mi kì í ṣe aríran o àánú kò ṣe pé mo fẹ́ ríran sí mi tó bá dẹ̀ jẹ́ wípé the only thing tó máa jẹ́ kí ẹ gbọ́rọ̀ mi òun ni owó àti iṣẹ́ kò sí ti agbára Ọlọ́run kà ń bẹ ṣẹlẹ̀ mi tí à ń wò yìí kò sí ti mi lè ṣe fún yín bẹ agbára Ọlọ́run kà. bí má bínú ṣe é rí tó ní òkú bí lọ́ọ̀bì kan ni yóò ṣe fẹ́ farabalẹ̀ ṣùgbọ́n nígbà tẹ́ ti sọ pé bóyá mo lè ríṣẹ́ mo lè rówó ṣé ká máa sọ̀rọ̀ wá bí ní àbí kí n tẹ̀lé kí n bọ̀ lé kí n máa wá lọ gbọ́. ẹ wò ṣe é rí tó bá yẹ pé driver lẹ́ need mo mọ mọ́tò wà gan ni o mo máa drive gan mo dẹ̀ máa drive gently and carefully. ọ̀run ìbá ṣọjà o. ẹ bá ṣẹ́kùn lọ́wọ́ mi ni. rárá o àbí. ó jọ pé mo ti lójú ìlú. ìyá Yẹmí ni wọ́n sọ pé ẹ ti jọ pàdé rí lọ́dọ̀ ìyá Yínká. sọ bẹ́ẹ̀ náà ẹ pẹ̀lẹ́ mà ẹ rọra. wọ́n ní kí sóbì ò tó dé olùkànmí là kọ́kọ́ ké sí. látara àìsàn tí Yínká ti dá sí àgọ́ ara ìyá ẹ̀ tó lè já síkú fún torí ẹ̀ la ṣe wá gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ kí la fẹ́ ṣe sí. olórí wa àbí ẹ̀rí ìtàn burúkú tí Yínká fi sílẹ̀ nínú ẹgbẹ́ níyì tí ò ṣẹlẹ̀ sọmọ ẹgbẹ́ kankan rí. ẹran tó mẹ́rẹ̀ jẹ́ ó jẹ́ kí bẹ́ẹ̀ gẹ̀rẹ́ ṣàn àbíkú Yínká ló fẹ́ sọ léègùn tiwa dèké o mo kéékèèké tó mo pè ní bàbá mo pè ní kọ̀kọ̀ àmọ́ kò gbọ́ sí mi lẹ́nu. o ò ní ṣílẹ̀ tẹ o o ò ní ṣílẹ̀ wọ̀ orí ìyá ò ní jẹ́ okó sọ́wọ́. wá mo láàlá lórí ọmọkùnrin wọn rò pé ó ti tán tó fẹ́fẹ́ yìí aláyìí ò máa fọre. kí lè rí olórí nítorí mo nífẹ̀ẹ́ wọn rò gan-an. ìfẹ́ yìí náà ni nínú àlá yìí
mo rí tó o di fọ́tò wọn rò dání báyìí ó wà níwò ọmọlúwàbí ó sọ bàǹtẹ̀ mọ́dì báyìí ó lo ìfipá oògùn ni o ó wá kó àwọn àdó oògùn ó kò kọrùn ó mọ àwọn fádìrì lórí bọ́n ṣe máa rí bí ẹni tó ń lọ sójú ogun nínú àlá yìí ẹ̀rù bà mí kódà ẹ̀rù bà wọ́n náà ojú dẹ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni mo wá ń gbọ́ nǹkan tó ń sọ fẹ́mi àti ẹ pé Yínká má tẹ̀lé wọn rò ìṣìnà ni o àlá mi kò dẹ̀ ń ṣàlẹ̀ lásán irọ́ ni o tó dá mi lójú bí mo ṣe tají lójú àlá yìí ni inú jíjìn tí Yínká ní ló máa kó bá gbogbo ọ̀rọ̀ tó lórí sọ yé ní ogún nǹkan kan rí akáyémọ́yé ìgbìyànjú tá a ti gbìyànjú pé kí Yínká má lè bọ́ sọ́wọ́. gbogbo èèyàn ló mọ̀ pé ẹgbẹ́ yín ò kẹ́ àmọ́ kẹ́ ẹ lè mọ̀ pé tí ìyá Yínká wà torí ẹ̀ ló jẹ́ kí n wá pé ìwọ kò ṣe sí. ẹ ṣé mo dúpẹ́ ẹ bá mi kí ìyá wa nǹkan kan ò dẹ̀ ní ṣe wọ́n lágbára Ọlọ́run àmọ́ èmi wá fi ń dá yín lójú pé èmi àtàwọn ọmọ ẹgbẹ́ mi a máa wá Yínká láwàárí tó dẹ̀ tún máa wà láyé ni. ẹ ṣé mo dúpẹ́ màá ti ṣe o. ọ̀run ìbá ṣọjà o. orí aládé. lọ́nìlẹ̀kẹ̀ jìnwìjìnwì. orí ọlọ́ba. tòun tàdé yẹ̀rẹ̀yẹ̀rẹ̀. wọ́n rò jàre báwo ni ṣé o gbádùn ìdí tí mo sì fún yìí. mo gbádùn ẹ kọjá ibi tí mo lè ṣàlàyé orí tí mo jẹun tó tí mo relax. sórí tí oúnjẹ tó jẹ ń sìn tó bá ti balẹ̀ dáadáa létà èmi àti ẹ a máa jọ ṣeré jáde. ibo la tó fẹ́ lọ. Shoprite ni ṣọmọ ibẹ̀ lóríṣiríṣi nǹkan wà I mean mo ní láti ra nǹkan fún ẹ bíi aṣọ bàtà oríṣiríṣi nǹkan tó máa wọ̀ tó jẹ́ wípé ó máa buyì kún ẹ tí ó pé táwọn èèyàn kan bá rí ẹ níta wọ́n á ti wò pé ẹni ńlá ló ń bọ̀ yìí látọ̀ọ̀kan aṣọ pé kò yìí kí wọ́n tó lè jẹ́ àná ọba. wọ́n á dẹ̀ gbà mí gbọ́ nílùú yẹn wọ́n á mọ̀ mí gẹ́gẹ́ bí àná ọba wọ́n mọ̀ wá mọ̀ pé mo mọ ipò ọlá lò. bó tẹ wọ́n rò wọ́n máa fẹ́ bèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ jọ̀ọ́ má parọ́ fún mi o inú mi máa dùn tó bá sòótọ́ fún mi. kí la fẹ́ kí lèèyàn fi rọ́ṣe bó la ti sòótọ́ dé ká máa wá parọ́. jọ̀ọ́ nítorí Ọlọ́run mo wò pé ṣé kò kí n ṣe wípé bóyá oníyàwó kan síbi kan àbí àfẹ́sọ́nà kan ṣá I mean jọ̀ọ́ nítorí Ọlọ́run just tell me the truth. èmi ìyàwó àfẹ́sọ́nà ṣá èmi ò gbàgbẹ̀rẹ̀ débi tí mo lè máa sọ pé kan nínú àwọn ọmọ tó wà ń gbòòrò yẹn mò ń fẹ́ wọn mò ń fẹ́ fi wọ́n ṣe ìyàwó mi ò ráyè no mi ò ráyè. ọkàn mi ti balẹ̀ èmi náà ń wò ó torí wọ́n bí mo ṣe ń wo èyí ò gbàgbẹ̀rẹ̀ rárá ẹni tó bá tẹ̀ tí kọ́kọ́ rí ọwọ́ tó gbé yọ sí mi nígbà tẹ̀mí àti ẹ ríra yẹn wọ́n á ti mọ̀ wípé eléyìí kò gbàgbẹ̀rẹ̀ o. that is me I am an action man. but òun láti gbàgbẹ̀rẹ̀ fọmọ ọba o má gbàgbé pé ipò ńlá òun ni ipò àná ọba o. bẹ́ẹ̀ni sórí nítorí pé mo mọ̀ pé ipò ọlá ni láti jáná ọba ipò ẹ̀yẹ ipò iyì ni láti jáná ọba sórí nígbà tọ́rọ̀ èmi àti ẹ ti wọ̀ tí mo ti ń rí i pé ìyàwó mi máa rè iyọ̀ ayé mi máa rè ìfẹ́ mi ẹni tí mo máa lo gbogbo ìgbésí ayé mi tó kù pẹ̀lú ẹ̀rẹ̀ ni orin ẹ̀gbọ́n mi kan ti sọ sí mi lẹ́mìí pé adúpẹ́ o ìrédé wọ́n rò pé ó ti tán dáná bá o ìrédé. ẹ ṣé gan jàre doctor thank you so much mo really appreciate you. Mami kí ni túmọ̀ ògbélé ìbáyẹn sí? ẹ má máa para yín sí mi lọ́rùn ṣe fẹ́ pa ìbí fún ara mi ẹ wá dúró eré tí mò ń sábọ̀ nítorí pé ara yín ò yá nítorí ọmọ yín ká tí ò responsible ọmọ yín ká tí ò ṣe gbẹ̀mí létí mò ń sọ fún yín obìnrin lọmọ ẹ̀yìn náà lẹ́dẹ̀ bàjẹ́ láti kékeré tó ti wà wọ́n sọ fún yín pé ọmọ yín ti yàyàkúyà ọmọ yín ti yàyàkúyà ẹ má fojú lẹ̀ fún ẹ̀gbọ́n tèmi.
Mr. Bode. ó ní ẹ̀sìn torí ọ̀rọ̀ yín ká ó lẹ sọ̀rọ̀ ayídà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ayídà yìí ọmọ ọ̀dájú ọmọ rádaràda ọmọ tí ò lọ́pọlọ tí ò ní làákàyè kankan. It's okay. ìgbà tí mo wà tẹ́lifíṣàn wọn ta mo rí pé bp wọn ti high gan in fact ó ti high kọjá bó ṣe wà gan kò dẹ̀ sí nǹkan tó fà ìrònú ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi take care wọn gan gbogbo àwọn oògùn tí mo dẹ̀ kó wáyé kọ́dẹ̀ lò bóyá ìjẹ́pọ̀ ṣe lò because kí gbogbo ẹ lè ṣiṣẹ́ pọ̀ mọ́ra wọn sá. kò ní ìkẹ́ sọ fún mi èmi tí mi ò ṣe dókítà èmi ti rí wọn báyìí ta ló máa wọlé tí ò ní mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí má mi ṣe gbọ́n tó sọ mi ò ní san tí kí ìfúnpá èèyàn ga mi ì ní san kan tó máa ń dá sílẹ̀ fún yín torí mi ò fẹ́ kẹ́rù bá yín jù ẹ wo èmi ò fẹ́ kẹ́ para yín sí mi lọ́rùn o tó ti yé yín sìn a máa sọ bọ̀ kò ní yé mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wo bí mo ṣe ń lọ yìí àjọ ń lọ ni o àjọ ń lọ ni ẹ wo bí advice tí mo fẹ́ kẹ́ bá mi fún wọn ó wà lọ́tọ̀ tẹ̀ yìí máa bá mi fún wọn torí bá a ṣe ń lọ yìí tí n bá ti kúrò ń bí àjọ ń lọ ni èmi àti máa advice mo ní kẹ́ fún wọn nìyẹn mi ì fẹ́ gbọ́ màmá ẹ má ronú àrùn kí ni túmọ̀ ẹ. torí ọmọ tí yóò lọ́pọlọ nítorí ọmọ torí in fact mi ò fẹ́ sọ̀rọ̀ òdì sí Yínká ni torí tí bá sọ̀rọ̀ òdì sí Yínká mo mọ tó lè ṣẹlẹ̀ sí. so Mr. Bode ẹ jọ̀ọ́ kí n máa lọ. ẹ má gbìyànjú ẹ sà ẹ̀yin lẹ ń tọ́jú wọn mi tí fún yín balance àjọ máa kó ẹrù wọn sínú mọ́tò ni ẹ má ṣe so. bẹ́ẹ̀ ni sà. orí aládé. Adébímpé ọmọọba kú kí ọ kú oríire òkú àjàyè òdẹ kú àjàbọ̀ èmi náà bẹ́ẹ̀ dúpẹ́ nítorí pé wọ́n ti dáríjì ọ́ Yẹ́misí mo dúpẹ́ lọ́wọ́ ẹ lọ́pọ̀lọpọ̀ nítorí pé o fara dí ogun pẹ̀lú ìgbàgbọ́ o mọ̀ bóyá ó máa já síkú tàbí ìyè. Adébímpé ṣé wọn náà wá rí i pé Yẹ́misí ò yẹ lẹ́ni tó lè máa ṣe ọmọ ọ̀dọ̀ lẹ́yìn ẹ̀ mọ́ dá sílẹ̀ kó jẹ́ kó máa lọ kó wá ṣe ohun má ní gbàgbé tí òun gangan ò ní gbàgbé kó ṣe fún Yẹ́misí kí wọn náà wá fi tayọ̀tayọ̀ kó fi gbà lọ́wọ́ ẹ̀ eléyìí la ṣe kágbé ètùtù. ẹ wo màmá mo ṣe tán anything mo ṣe tán láti ṣe. ṣé pé kí n free Yẹ́misí ó ti ní freedom ẹ̀ gan láti sìn ín lọ tó bá dẹ̀ pé tó owó ni máa fún lówó owó wà èmi sì ń wò pé bóyá tí máa ní kí n fún bíi 3 million naira nǹkan màmá ṣé ó wà òkè. òun náà la máa lọ sí. ok. Yẹ́misí owó tó fẹ́ fún ẹ mo fẹ́ kó o fínú fẹ́ dọ̀ kó o gbà lọ́wọ́ ẹ̀ tógun tó ti ṣẹ́ kó bá máa gbére mọ́. mo kí princess jùlọ nítorí wípé díẹ̀ tó ní nǹkan máa fi tayọ̀tayọ̀ gbà. ogun tó ti wá ṣe. àṣẹ. Yẹ́misí thank you so much. mo dúpẹ́ lọ́wọ́ yín o màmá mi lè dúpẹ́ tán títí láíláíláí màmá dúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣé gan ni mà. tó bá wa ti ń dúpẹ́ lọ́wọ́ èmi kó máa dúpẹ́ lọ́wọ́ Yẹ́misí náà. Yẹ́misí thank you so much ó ṣe gan ni ọlọ́run bá mi tún yàtọ̀ mi fi náà ṣe mo mọ̀ lóore o. Hello wọ́n ń rò kí ló tún ṣe báyìí fún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wàá lọ kó tiẹ̀ ní fojú dẹ̀yìn wò rárá mo ń lọ kábọ̀ wá bàárẹ̀ èkó ẹ̀jẹ̀ pátápátá wo ebi ti fẹ́ pa èmi kú sínú ilé yìí o ò sọ fún mi pé bó ṣe máa rí lélẹ̀ yìí nígbà mo ti gbọ́ ẹ òun ló ń sọ ń sìn pé kí n máa retí ẹ o kò ń ṣe pé á wá di òru o kò tún kí n ṣalé òní ìgbà olúwa fẹ́ dé alẹ́ ọ̀tún làkẹ̀ mo ń rò iṣẹ́ náà ló wá ń wá tó wá le tó báyìí ó sọ fún mi pé bó ṣe máa rí ilé yìí o owó bàbá tíṣà tó fi mí ń ṣọ́nú lé wọn ò kí ń gbélé ebi kò ń pa mí sínú ilé bóyá kókó bàbá tíṣà kan fún mi lówó ó sọ pé bó ṣe máa rí ilé yìí náà nígbà náà mo ti gbọ́ ẹ̀ náà máa fi ṣọ́ èṣọ́ ẹ̀ ó dàbọ̀.
Ìwọ lóhùn. Ọmọ bá mi fi ṣó èso wọn rò ó. Ṣé ni wọ́n rò dé bá mi sọ̀rọ̀ bí ẹni pé nǹkan tá a máa jẹ tá a máa mú ó ti wà lọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ ń bí báyìí. Ha! Mo gbé. Ṣé màá lè padà lọ sọ́dọ̀ màmí mọ́ lápúlé báyìí? Yemika. Ire Yemika. Sá, mo ń bọ̀ sá. Sá, èmi rẹ̀ sá. Jókòó. Ó tó bí ọjọ́ mélòó tí Mọ́rò ti kúrò nínú ilé? Á ti tó bí ọ̀sẹ̀ kan sá. Ọ̀sẹ̀ kan. Yes sir. Ibo ni wọ́n sọ fún mi pó lọ? Nǹkan tó sọ fún mi ni pé òun wáṣẹ́ kiri ni sá. N tó sọ fún ẹni yẹn. Bẹ́ẹ̀ni sá. Ó ń láti jẹ́ pé ìwọ náà jẹ́ ọmọ kan tí o gbọ́rọ̀ sóbi lẹ́nu tó fi fẹ́ ọkọ tó ń tẹ̀lé èèyàn tó dẹ̀ mọ́rúwà tó ní. Àwọn fọ́tò wọ́n rò tí wọ́n send sí mi nìyẹn. What is that? Ọmọ kan ò ní wà láyé kó gbọ́rọ̀ sáwọn òbí ẹ̀ lẹ́nu kó bọ́ ha. What is it? Kí ni? Well, let me tell you. Fọ́tò tó ń wò tó send sí mẹ́rin ó fi pàrókò sí ẹni o pé kó tètè pack gbogbo àwọn ẹrù ẹ tó bá kó dé ibi báyìí kó tọ̀ àwọn òbí ẹ lọ. If not, o gentle nìyẹn. O fún mi fún mi. Mọ́rò. Tí wọ́n rò mọ́dé wá ṣe ìdè wá ga o. You are demonstrating. My phone. Nǹkan má tẹ̀lé wọn rò ìṣìnà ni o. Òmùgọ́dọ̀gbọ́n tọ́lọ́hún ní ọgbọ́ndọ̀ òmùgọ̀ tọ́lọ́hún ní ẹ̀gbọ́n náwó òye òyà ìyá sunkún àrẹ̀dẹ̀ ó dá ìsàn fún ìgbà tàbí ìka gbogbo ara ló pé bẹ́ẹ̀ ni kò sí wí tí kò sí lórí àfìgbà tó pàdé ọkọ ọ̀dàlẹ̀ o tó bá yé ire nǹkan jẹ́. Gọ́dọ̀gbọ́n tọlọ́hun ní ọgbọ́n tòun gọ
tọlọ́hun ní ẹ̀gbọ́n náwó náwó owó yẹn ò yọ ìyá sunkún sunkún omijé tán ó dá ìsàn fún ìgbà tàbí Yínká gbogbo ara ló pé bẹ́ẹ̀ ni kò sí wín tí kò sì yí lórí àfìgbà tó pàdé ọkọ ọ̀dàlẹ̀ o. ṣe ti bá ń rí ni. láàbí ọ̀nà máa. wọ́n rò ní ó sọ mí dòkú sáyé ó wá lọ. lọ́nà ẹ̀jọ̀. wọ́n rò ní. ẹ wá wojú ọ̀dàlẹ̀ òpùrọ́ àtẹ̀kẹ́ ẹlẹ́tàn ènìyàn ó ti sọ léèyàn ládàhoro ẹ̀pà òbóròmọ̀ ẹni tó kàn lọ́mọ ẹ̀wọ̀ Yínká ọmọ kékeré ó ń torí ọ̀rọ̀ ìfẹ́ dẹni yípo padà tó wá ń gbé lẹ́rẹ̀dẹ̀ ṣùgbọ́n bó bá ń bì níyò ilẹ̀ àbòṣìkà òmùgọ́dọ̀gbọ́n. ṣe ti bá ń rí wọ́n rò ní. ta ló ń jẹ́ wọ́n rò. ó fi mí sílẹ̀ sáyé ó wá lọ. wọ́n rò ìmẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ o má kó bá mi jọ torí Ọlọ́run wọ́n rò. ẹ wá dání lóró bí oró bí oró ẹ wá wojú ọ̀dàlẹ̀ òpùrọ́ àtẹ̀kẹ́ ẹlẹ́tàn ènìyàn ó ti sọlé ọ̀làdàhoro ẹ̀pà òbóró mọ́ ẹni tó kàn ló mọ̀ ẹ wò Yínká ọmọ kékeré ó torí ọ̀rọ̀ ìfẹ́ dẹni yípo padà tó wá ń gbé lórí ìta ṣùgbọ́n bó bá ń bì ní o ilẹ̀ àbòṣìkà o. gbọ́dọ̀gbọ́n tọlọ́hun ní ọgbọ́n dòmùgọ̀ tọlọ́hun ní ẹ̀gbọ́n náwó náwó owó yẹn ò yọ ìyá sunkún sunkún omijé tán ó dá ìsàn fún ìgbà tàbí Yínká gbogbo ara ló pé bẹ́ẹ̀ ni kò sí wín tí kò sì yí lórí àfìgbà tó pàdé ọkọ ọ̀dà. ìwà wọn lélẹ́yìn náà tó wá dúró tó wá mọ́tò tó kọ́ tó lọ rọ́bìsì wọn yẹn. ó sọ mí dòkú sáyé ó wá lọ. kí tó ń bá wèrè lójọ́ tó pọ̀ tó tó báyìí epo ilé yóò normal náà. mi ò tiẹ̀ mọ́ rí mo ń sákòtẹ́ tó dúró sí títí mo wá wò pé irú dúró ò lélẹ̀ tó fẹ́ kú ni tó fẹ́ para ẹni tó wá dúró sọ́nà. ẹ tó bá mọ̀ rí kò yẹ kó pẹ́ tó yẹ kó ti. mi mọ̀ rí let's go. kúrò ń bí báyìí náà. no filẹ̀ tó bá ń gbókò no baby filẹ̀. irú kó tiẹ̀ kó wájú mọ́tò tiwa ọlọ́run ká dáhùn. tó bá ń gbó kúrò tó bá ń kó má kúrò má gbádùn sí. òmùgọ́dọ̀gbọ́n tọlọ́hun ní ọgbọ́n dòmùgọ̀ tọlọ́hun ní ẹ̀gbọ́n náwó náwó òye òyà ìyá sunkún sunkún àrẹ̀dẹ̀ ó dá ìsàn fún ìgbà tàbí Yínká gbogbo ara ló pé bẹ́ẹ̀ ni kò sí wí tí kò sí lórí àfìgbà tó pàdé ọkọ ọ̀dàlẹ̀ o tó bá yé ire Yínká jẹ́. gbọ́dọ̀gbọ́n tọlọ́hun ní ọgbọ́n dòmùgọ̀ tọlọ́hun ní ẹ̀gbọ́n náwó náwó owó yẹn ò yọ ìyá sunkún sunkún omijé tán ó dá ìsàn fún ìgbà tàbí Yínká gbogbo ara ló pé bẹ́ẹ̀ ni kò sí wín tí kò sì yí lórí àfìgbà tó pàdé ọkọ ọ̀dàlẹ̀ o. tó bá yé ire Yínká jẹ́. ẹ̀wọ̀n adánilóró bí oró bí oró ẹ wá wojú ọ̀dàlẹ̀ òpùrọ́ àtẹ̀kẹ́ ẹlẹ́tàn ènìyàn ó ti sọ léèyàn ládàhoro.
èmi ni Yínká. Yínká kí ló ṣe é bó ló gbà lọ kí ló dé tó rí báyìí náà ó ṣe rí báyìí kí ló dé. níta ni. ta ló rò. mo dáná mo ti. ibo náà rò ó sí. ẹ gbà mí o. mami problem ti wà ó ti yé mi. ẹ wo ojú mi ẹ wo mami ẹ wo ojú mi ẹ mú wọlé kẹ́yìn náà jókòó tí ẹ mú wọlé mami ẹ̀yin náà jókòó tí ó ti yé mi ó ní wọ́n rò ní. wọ́n rò ní o. ta ló jẹ́ wọ́n rò ní. ẹ wọlé mami ẹ wọlé. ẹ̀pà òbóró mọ́ ẹni tó kàn ló mọ̀ ẹ wò Yínká ọmọ kékeré ó torí ọ̀rọ̀ ìfẹ́ dẹni yípo padà tó wá ń gbé lórí ìta ṣùgbọ́n bó. orí àti máa ti rìn délé ìwà kẹ owó ní olóògbòdò kò fún ẹ ló máa tún mọ. ìwà kẹ ìwé gẹ́gẹ́ mọ inú ìmọ̀ àti ìbàdí omi ìmọ̀ orí olóògbòdò kí ni kí ni bá bá kí ni olóògbòdò ṣe. ẹwẹ jẹ́ kí ni máa lọ ẹwẹ. kò pa dandan kọ́ ọmọ wọn àyẹ̀kẹ́wà àti olóògbòdò ọmọ àjíṣẹ́ fún ẹ. ẹ jẹ́ ẹni mo lé. ẹkún yẹn là dìde ńlẹ̀. ẹ̀yin alágbára gbèrè méjì ayé òun ọ̀run ṣé kò sí. gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ tẹ́lẹ̀ wípé ọkọ tí Adébímpé bá kọ́kọ́ fẹ́ ìkan nínú ẹ̀yà ara rẹ̀ ni a máa fi ṣe kásẹ̀ ìdáríjì fún torí wípé ayé gbúdọ̀ gbọ́ pé láburú ṣẹlẹ̀ ọkọ rẹ̀ ti di aláìlẹ́sẹ̀ báyìí kó wá bá mi sọ fún Adébímpé tó bá wù ó sì lè máa fẹ́ ọkọ mi lọ tó bá tún mú ó lè kọ̀ sílẹ̀ kó lọ fẹ́ lómi kò sí láburú mọ́ èmi ti fi àjùlọ ó dà. kò burú eléyìí á jẹ́kọ̀ọ́ fún gbogbo ènìyàn wípé ipò ọlá tàbí ẹwà tí Ọlọ́run Elédùmarè fi fún ni a gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ pẹ̀lú ẹ̀. tọmọkùnrin tó wá forí gbé àṣépù agada yìí ń kọ́ o. kábíyèsí a ti ṣe gbọ́ wípé ọkọ ọmọ ọba yàrá. olórí ọ̀rọ̀ arọ lẹ́yìn sì ń sọ ọ̀rọ̀ yóò ń ṣọ̀rọ̀ arọ lásán èmi ò tiẹ̀ rírú ẹ̀rí ilé ayé mi wípé odidi géńdé ọmọkùnrin ẹsẹ̀ adẹ́dẹ́dẹ́ bẹ̀rẹ̀ sí ní jẹrà alótají látọjú oorun ni ẹsẹ̀ kan ṣe gbà ó bá bẹ̀rẹ̀ sí ní yọ tí ó bẹ̀rẹ̀ sí ní yọ oríṣiríṣi èmi ò rírú ẹlẹ́rìí o ṣé bẹ́ẹ̀ mi ti rò pé bóyá ogun ti tán ni aṣogun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ wo ogun tó tún tóru eléyìí mi rí láyé mi tákàrí ṣe sọ̀rọ̀ kí ni mo ṣe báyìí. Adébímpé ṣé bí ìyẹn fún sọ pé tó bá wù ẹ́ o lè fẹ́ tó bá wù ẹ́ o lè má fẹ́. ló bá tán wo a bẹ àwọn ọlọ́pàá oko ni wọ́n bá gbé lọ́jù sílé wọn tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dà á máa rò pé o ti rọ́kọ tẹ́lẹ̀ ni láì mọ̀ pé nǹkan kásẹ̀ tutù ni. kábíyèsí Adébímpé nǹkan tí bàbá ẹ sọ yẹn ní kó jẹ́ kó ṣẹlẹ̀ nísìn kíákíákíá. òmùgọ́dọ̀gbọ́n tọ́lọ́hún ní ọgbọ́ndọ̀ òmùgọ̀ tọ́lọ́hún ní ẹ̀gbọ́n náà wọ́n náà. ṣọ́ọ̀kì lásán ni wọ́n ló ṣe ẹ̀ rẹ̀ fún kọ́lọ́dọ̀ náà wà ẹ má wọlé ọkọ̀ pẹ̀lú balẹ̀ ókè àwọn náà wà fún olóògbé.
wọ́n rò. Mami, kí ló ṣẹlẹ̀ mami? Mami ta ni kí ló ṣẹlẹ̀? Wọ́n rò rè Yínká sọ̀rí wọ́n rò rè ọmọ tó mú Yínká lọ ọmọkùnrin tó mú Yínká lọ ń jọ́ tó wá sí Yínká bá lọ wá tá a fi wá dè ní. Kó tó di pa wá rí bó ṣe rí dókítà. Ẹni tí ò jẹ́ kí erin Yínká mú lọ́jọ́ ẹ̀ rí. Ṣé òun lélẹ́yìí? Dókítà ẹ má bínú ẹ sọ nínú ọ́fíìsì yín bẹ̀rẹ̀ sìn ẹ ní pé kí ni nǹkan tó ń rò ṣẹlẹ̀ ìsìn ẹ ní pé ṣé ẹni ọkùnrin wà ńlá ìbú ẹ mo ṣe wá ìwé ní ẹni tó sọ yẹn ni. Eléyìí ni olómù lọ tó bá yí ẹ̀jẹ̀ kan. ọ̀rọ̀ ẹ̀ ló ń rò òun ni nǹkan yẹn fi ń ṣẹlẹ̀ ló fi lose memory. mo ṣe gẹ́ẹ̀tì tó ń ṣẹlẹ̀ ní wọ́n rò. hello ìwọ ni òun fẹ́ àbúrò mi ìwọ ló fi àbúrò mi lẹ̀ ló lọ ṣé wọ́n mọ nǹkan tó ti ṣẹlẹ̀ sísá nítorí kò fi sílẹ̀ ń sìn ó ń ronú nípa nǹkan tó ṣe fóònù ó dẹ̀ lose memory ẹ̀ stylishly ṣé nǹkan ó ti ṣe wèrè rí yes ó ti ní wèrè rí tó bá jẹ́ pàwọ̀ tètè gbé débí ṣé nǹkan máa di nǹkan míì ó dẹ̀ lè já sọ́jà nítorí ọ̀rọ̀ tiẹ̀. ayé ẹ ti bàjẹ́. àníkẹ́ má ṣe pè mọ́. màmá ẹ jọ ṣé ní téèyàn bá ti ní problem mind spiritually ó níbi tó ń gbégbà psychologically ìyẹn ló gbé wa débi tá a wà yìí. àwọ̀ ayé ẹ ti tán kò sí tá a lè ṣe sí bó ṣe máa bá kú ló wà yìí. ẹ jọ ẹ bá mi bẹ̀ Yínká ẹ bá mi bẹ̀ Yínká ẹ kọ bá mi bẹ̀ Yínká olórí Yínká. ọkùnrin ní dá fún orí ìṣòrí rẹ ayé máa bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ. èmi wọ́n rò. mo bẹ̀rẹ̀ sí lẹ́mí dáhùn lórí báyẹ̀ mi jẹ́. mami àti bọ́rọ̀ ṣe rí doctor thank you so much àti bó ṣe rí ara yín ká ti balẹ̀ jẹ́ wà burúkú ló wò. ó ṣèyàn dáadáa o bọ̀ mami ẹni pé mo ti bá òun wí ìwọ́dún kí ni èjì ẹ̀ tó sátẹ̀ lọ́kùnrin káàkiri ṣe bẹ́ẹ̀ ni tó sátẹ̀ lẹ́nìí my dear ṣó ti ní mọ́tò rí òun ní mọ́ ni àbó ìtì rà rárá. mo fẹ́ ra infusion ní sá. o fẹ́ ra infusion you see as in irú ilé wo ló ń gbé flat ni àbí dojúkọ mi dojúkọ ẹ. ló máa bá a lọ sá. oh my god gbọ́ kí ló ń sátẹ̀lé máì káàkiri fún ìwọ ìkéré ní èjì olórí burúkú sorry I'm sorry to say that I'm sorry gan as in aṣèré oh my god kí ni mo ń sọ yìí newsers tó tẹ̀lé káàkiri bí láìpẹ́ ṣe rí ló ṣe rí but despite the fact that ṣe mọ̀ pé èèyàn ò lè dá sí ọ̀rọ̀ ọkùnrin àti obìnrin medically doctor ṣe mọ̀ ṣe mọ̀ pé èèyàn ò lè dá sí èèyàn ní láti béèrè question kan tó important Yínká bọ̀bọ̀ yìí newsers tí ò ní mọ́tò tí ò nílé tí ò lẹ́nìtìn ṣó o yìí ní interest láti fẹ́. ọlọ́run má jẹ́ kí wọ́n rẹ̀ bá máa gbọ́ máa gbọ́ mami ẹjọ́ níwọ̀nba tọ́jọ́ orí wa dé iná láyé yìí kò sí ohun tí a ò rí ṣó ti yé yín sà ẹ wo bó ṣe máa sọ ni. oyún ló máa gbẹ̀yìn ẹ̀. mo máa béèrè kan náà sẹ́yìn ó máa jẹ́ ìkejì àti kẹta àní bọ̀bọ̀ ìṣẹ̀ tó rí rádaràda yìí mi ìmọ̀kan tó wà lẹ́sẹ̀ bóyá ju ayérayé ni kò lówó kò ní nǹkan kan tó yìí ní dress láti fẹ́. ọba next time tí n bá tún yẹ pẹ̀lú ẹ̀ ní sọ. Ìkúlẹ̀ sọ̀rọ̀ lọ́mọ lẹ́lẹ́. Lẹ́kọ̀ọ́ sọ́ọ̀nù ó ti lóun ọ̀sẹ̀ tẹ̀sí náà mọ̀. Mami ó yẹ wọlé. Lọ wọlé sí mọ́tò. Màmá ò ní tó. Ẹgbẹ́ mi tó wọ́n lẹ́yìn. Ẹgbẹ́ mi tó bàbá yẹn máa ti mọ́tò. Bàbá mi sà. ẹgbẹ́ ní ìfàsì wà. Bàbá mi sà ẹgbẹ́ mi. Bàbá mi sà. ẹ tó fẹ́ kọ́. Bàbá mi sà. Bàbá mi sà ọmọ tó yẹ bọ̀. Bàbá mi sà ọmọ tó yẹ bọ̀. Yínká. wà tó make sense rárá. Yínká. Ẹ bá mi tẹ̀lé Yínká.
bá mi bẹ Yínká rẹ sàn. Yínká 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 Yínká. ẹ sọ òòlè rí o Yínká òòlè rẹ níbo. bàbá jíjà Yínká ire Yínká. ẹ̀yin olólùfẹ́ Olówogemo ẹ tẹ́wọ́ àdúrà kẹgbàre gbogbo ibi tọ́ta rò kó ti tán fèmí àtẹ̀yìn sí ó yá ká máa lọ kọjá ibẹ̀ lọ́lá Olúwa ọba kò ní tán fèmí àtẹ̀yìn gbogbo ibi tá a ti fẹsẹ̀ kọ́ tàbí ṣẹ̀ṣẹ̀ gbé nínú ìrìn àjò ayé wa Olúwa ọba kó jọ kó máa lọ bá wa túnbẹ̀ ṣe ni ọ̀tá tó fẹ́ yọ̀ wá kí wọ́n máa bájà kulẹ̀ pàdé gbọ̀gbọ̀rọ̀ lọ́wọ́ yọjorí lọ ká máa yọrí jà wọn ọ̀tá wa lọ àwọn alágbára tó fẹ́ lọ́wọ́ agbára lórí ayé wa kí wọ́n máa pàdánù agbára wọn ìyẹn lẹ́yìn ìsọ̀wọ́ kó tán kó kú kó bàjẹ́ fún lágbájá ṣó tán ipá yín pin àdìsá mo ti dókè ibẹ̀ ọ̀gàgàrà ẹ wo ẹ̀yin olólùfẹ́ mo fẹ́ máa padà sábẹ́ Olúmọ Ẹ̀gbá nìyẹn ẹ máa fi sinimá àwọn rò kó ti tọ́ṣọ̀run àjìjà tiyín lọ láìpẹ́ láì jìnà tuntun tún máa jáde orogún òwò nírí yín lò mọ́gbà ẹ ṣàṣẹ èmi Mr. Portable ní kó nígbà má lò mo gbà bó